ọmọ olúbo ní sà. Abẹ́òkúta ni. ọmọ Ẹ̀gbá. bàbá àwọn ọmọ yín ń kọ́. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn. àwọn méjì ló kù lọ́wọ́ farabara nígbà tí ó wá pọ̀ mẹ́ta bẹ̀tẹ̀ ọmọ ìwé ló kù. àwọn tó jẹ́ àgbàlagbà ọmọ wọn ti ọlọ́run ti pè wọ́n ọlọ́run ti ẹlẹ́rú ti mẹ́rú ẹ̀ lọ ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ àwọn kéèké ló wà lọ́wọ́ yín báyìí ọlọ́run aṣàforíjì fáwọn tó ti lọ àwọn tó kú lọ́wọ́ yín ọlọ́run àjọ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn máa daṣọ bò yín àwọn máa daṣọ bò yín pẹ̀lú ògo ọlọ́run. bàbá bọ́ọ̀lù ṣe wá rí kí lè fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún yín. nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn bí èèyàn bá jẹ orí ahun tó tún dájú bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nná kò sí kí àánú alábíàmọ́ má ṣe ni o bẹ́ẹ̀ ni kò sí kí àánú ìkúnlẹ̀ abíàmọ́ má ṣe èèyàn nígbà tí alàgbà Nájímù Adéníjì tẹnubọ̀ ọ̀rọ̀ ayé ẹ̀ pàápàá nígbà tó sọ ìtàn òun débi tí ó ti fi ọwọ́ rẹ̀ gbé ọmọ ẹ̀ méjèèjì sìn àwọn ọmọ tí wọ́n jẹ́ àgbàlagbà ọmọ tó yẹ kí wọ́n máa wá jíjẹ mímu fún lọ́jọ́ ogbó báyìí àìsàn ńlá ni ó kó lu bàbá yìí bẹ́ẹ̀ ni kò lè tọ̀ kò lè ṣù rọ́bà ní bàbá yìí fi ń ṣe ìgbọ̀nsẹ̀ tòun ti ìtọ̀ tó yẹ kó máa jáde lójú ara ṣíṣáájú àsìkò yìí nígbà tí àìsàn ọ̀hún débi ògóńgó tó fẹ́ mọ̀nà ẹ̀mí ẹ̀ tí àìlè ìtọ̀ àìlè ìṣútọ́ dẹni tí ikùn ẹ̀rí gbẹndu bíi ti aláboyún àmọ̀ṣù mámọ́jọ́ wàrà àwọn ènìyàn sáré gbé lọ sí ọsibítù kan o níbẹ̀ náà ni wọ́n sáré ṣe abẹ kékeré fún un kí ẹ̀mí ẹ̀ má bàa bọ́ ṣùgbọ́n ní báyìí wọ́n ti ní tí ó bá fẹ́ kí ohun tí ó ń ṣe lọ pátápátá àfi kó wá mílíọ̀nù kan owó náírà níbẹ̀ gan ni ìdààmú ti dé o ẹkún ni bàbá yìí ń sun o ẹni ọdún márùndínlọ́gọ́rin ni 75 years àwọn ọmọ kéékèèké tí ó sì ń gba owó oúnjẹ ló kù lọ́wọ́ ẹ̀ nígbà tí àwọn tó jẹ́ àgbàlagbà ọmọ tó yẹ kí wọ́n máa kẹ́ kí wọ́n máa gẹ̀ lọ́jọ́ ogbó tí sáré fi ikú ṣàgbà ẹ̀ bàbá yìí sì níyàwó bẹ́ẹ̀ ni ìyàwó yìí sọ àṣírí ohun tí ó mú dúró tì í lọ́jọ́ ìṣòro gan kí ni ohun tí ọkùnrin ọmọ Ẹ̀gbá Olúṣàbí ń fẹ́ lọ gbogbo àgbáyé kí ló fẹ́ lọ gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rèé o. bàbá ẹ kó kalẹ̀ sá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Nájímù Adéníjì ẹ̀tọ́ ọdún mélòó. ọmọ 75. 75 years ọdún márùndínlọ́gọ́rin ẹ pẹ̀lẹ́ kí ni nǹkan tó ń ṣe yín gan. mi ì lè ṣù mi ì lè tọ̀. ó ti bẹ̀rẹ̀ ó tọ́dún mélòó tóṣù mélòó báyìí. ó ti fẹ́ tọ́dún mẹ́jọ. ọdún mẹ́jọ. lo oògùn sí báyìí tó bá tó á nù padà tó bá tún lọ á tún padà tó bá tún lọ á tún padà wọn tún wá nǹkan lò títí kò sí owó ní kàn mọ Nàìjíríà kò gbà láti lè ṣe gbogbo orí tí mo lọ náà wọn náà fi tí n bá ṣe operation fún mi mo lè nísìnyí. ìyẹn tí kò ṣe operation kò ṣáájú àsìkò yìí. ni mo kọ́ ti ṣe kan wọn dá ẹgbẹ́ ìlú nígbà tí inú mi ga bí ẹni pé mo lóyún. inú ga. torí pé ẹ̀sìn gbọ̀nsẹ̀. ẹ̀rá yìí gbọ̀nsẹ̀ ẹ̀rá yìí tọ̀. gbogbo inú mi ga bí wọn nípa yẹ kó péjọ kejì padà ní pé ìní máa bọ́ọ̀sì. báyìí bọ́ọ̀sì ọlọ́run ìyá kúkú yẹn. ìgbà tí a ṣe ààrẹ nígbà ó lóyún téèlù iṣẹ́ abẹ tẹ ṣe lélẹ̀. máa ń ṣàwò pé báyọ̀ wọ́n ti gbé mi débẹ̀ pé àgbàlagbà ni wọ́n gba ọ́ ní kí n mú 200 wá. thousands pé kó nǹkan fi ṣe ní ìwọ̀nba. kẹ́lẹ̀ gbogbo tó ti dárojọ síbẹ̀ kó lè bá a lọ kó bá a jáde. ó lè jẹ́ dábẹ̀ lu gbogbo ètò yẹn wọ́n tíráyọ̀ lórí ọkọ̀ wọ́n ní gbogbo bẹ̀ ti búlọ̀kù. so ẹ lè gba abíjú ara tọ̀ báyìí rárá. ó sì ṣe. nígbà tá a ṣe abẹ fún yín inú tó wá ga àwọn náà kó jáde ní àbí ẹ̀yin náà lè padà ṣe tó padà jáde fún rẹ. fún àwọn ọlọ́pàá ṣe fún mi ní kíní ẹ̀ báyìí gbogbo omi ẹ̀ bẹ̀rẹ̀ sí jáde. bàbá iṣẹ́ abẹ tó ń ṣe fún yín gbà yẹn ṣé wọ́n kàn ní wọ́n ṣe yẹn náà ni àbí permanently ni. wọ́n sọ pé wọ́n kàn ṣe pé kí n lè fi survive. kẹ́mi yẹn lè bá a ṣe dúró èyí tá a lè fẹ́ ṣe ń sìn ṣé permanent nìyẹn. permanent nìyẹn pé kò ní akó gbogbo kíní yẹn. tó bá ti ṣe yẹn ẹ lè mọ tọ̀ padà ẹ lè mọ gbọ̀nsẹ̀ padà ìlú alọ́nà fẹ́ gbà. nígbà tó gbé tẹ́ni yẹn fún mi nígbà yẹn ó ló ti pẹ́ tóun ti ṣe ó ní 750
ṣùgbọ́n ní báyìí ti di nǹkan tó ti lọ bọ́ nínú kẹta bíi 1 billion. ló máa parí ẹ̀ ń sìn àti tọ́jú àtọ́jú àti mú àti gbogbo ẹ̀. torí ó ní a máa dé ní ẹ̀jẹ̀ gan wa pa sí. ẹ̀jẹ̀ pé tó ń bá ṣiṣẹ́. ọmọ olúbo ní sà. Abẹ́òkúta ni. ọmọ Ẹ̀gbá. bàbá àwọn ọmọ yín ń kọ́. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn. àwọn méjì ló kù lọ́wọ́ farabara nígbà tí ó wá pọ̀ mẹ́ta bẹ̀tẹ̀ àwọn ọ̀wé ló kù. àwọn tó jẹ́ àgbàlagbà ọmọ wọn ti ọlọ́run ti pè wọ́n ọlọ́run ti ẹlẹ́rú ti mẹ́rù ẹ̀ lọ ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ àwọn kéèké ló wà lọ́wọ́ yín báyìí ọlọ́run aṣàforíjì fáwọn tó ti lọ àwọn tó kú lọ́wọ́ yín ọlọ́run àjọ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn máa daṣọ bò yín àwọn máa daṣọ bò yín pẹ̀lú ògo ọlọ́run. bàbá bọ́ọ̀lù ṣe wá rí kí lè fẹ́ ká ọmọ Nàìjíríà ṣe fún yín. wọ́n bá mi kọ́ máa yẹ kí n kú sórí àìsàn yìí 1 million naira lẹ nídìí àkànnàmbá wo lẹ ń lò. Fidelity Bank orúkọ wo ló wà ń bẹ̀. Najim Adeniji ẹ pè nọ́mbà yẹn 65 55 92 86 89 fún gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ lásìkò iná a máa padà tẹ nọ́mbà yẹn sí orí amóhùnmáwòrán tí a ti ń ṣàfihàn àwọn bàbá tí ẹni tí wọ́n jókòó yìí ọmọ ọdún 75 years ni wọ́n ìyẹn ọdún márùndínlọ́gọ́rin prostate cancer ní nǹkan tí ó ń dà wọ́n láàmú wọ́n láwọn ò lè fi ojú ara ọkùnrin tọ̀ bẹ́ẹ̀ ni wọn ò lè fi ibi tí kálukú wá ń gbà ṣu wọ́n láwọn ò lè fi ṣu mọ́ ó ní ohun tí wọ́n ti bọ̀ wọ́n lára tó ń gbà ṣe ìtàn ti bọ̀ wọ́n lára náà wọ́n ní fúngbà díẹ̀ ni o wọ́n nílò iṣẹ́ abẹ ojúlówó iṣẹ́ abẹ gan tí wọ́n á ná mílíọ̀nù kan náírà wọn ò gbé wọn lọ sí òkè òkun o wọn ò sì gbé wọn kúrò ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí torí ìlú tí a wà yìí náà pè ní ìyànà yẹsí la wà ní ìpínlẹ̀ Ògùn àdúgbò bí náà ni wọ́n ti fẹ́ ṣe wọ́n ti ṣaláàkọ́ fún wọn tí Ọlọ́run ní kí ó yọrí sí rere ìkejì náà fẹ́ ṣe yìí ìkejì náà fẹ́ ṣe yìí èyí tí yóò kó tán lẹ̀ pátápátá ni tí àlàáfíà lè padà sí àgọ́ ara wọn. Bàbá àwọn ọmọ yín ń kọ́ ẹkún ni bàbá ń sùn wọn wọn láwọn tó jẹ́ àgbàlagbà ọmọ tó wà níwájú táwọn ti náwó lé lórí tẹ́ káwọn náà sọjọ́ lónìí Ọlọ́run bá tó fún wọn ò ti gba ọmọ náà lọ́wọ́ wọn o àwọn kéèké ló kù tẹ́ pé bí àwọn ẹlẹ́gbẹ́ pé àwọn ọmọ náà tó ń ṣe fáwọn ọmọ yẹn ìdí nìyí tí wọ́n fi wá bá gbogbo ọmọ Nàìjíríà pé àwọn nílò ìrànlọ́wọ́ oníwá àwọn nílò ìrànlọ́wọ́ ẹlẹ́yìn pàápàá nínú oṣù Ramadan tá a wà yìí gbogbo ẹ̀yin mùsùlùmí ayé wọn lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ní kejì rẹ o ẹ jẹ́ ká gbìyànjú ká ràn àbáyé lọ́wọ́ tọrọ kọ́bọ̀ kálukú tá a fi pé mílíọ̀nù kan tá a bá sì lẹ́ni tó lè gbé tọ́nà lẹ́ẹ̀kan náà Fidelity Bank ní orúkọ báǹkì tó ń tọ́jú owó pamọ́ sí orúkọ tó lè wá mẹ́lọ ní Najim Adeniji account number yẹn 65 àbí 65 55 92 86 89 bàbá ìyàwó yín ńkọ́ ìyàwó yín dótì wọ́n wà pẹ̀lú yín látọ̀dún mẹ́jọ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ láti gbà tí wàhálà kó tó ti pé wàhálà bẹ̀rẹ̀ ló ti wà pẹ̀lú mi. ilé ká bá àwọn náà sọ̀rọ̀ àmọ́ ẹ máa bẹ̀lẹ́gbẹ̀ àbá ń bì. ẹ máa kú tọ́jú ẹ kú ọ̀rọ̀ bí orúkọ yín mà. èmi ni Adéníjì Ọlábísí. màmá wàhálà tó délẹ̀ yìí bó ló ṣe ṣẹlẹ̀ gan ẹ ti fẹ́ wọn kó tó ṣẹlẹ̀ àbí gbà tẹ́ fẹ́ wọn tán. mo tiẹ̀ ti bímọ mo ti ṣe. ẹ ṣàbíamọ fún wọn. bẹ́ẹ̀ni mo ti ṣàbíamọ fún wọn dáadáa kó tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. kí á ní gbogbo àwọn akitiyan ti ṣe láti lè fi kán lè bá fi ní àlàáfíà. a tẹ̀ ń ṣe é torí màá gbé wọn lọ Abẹ́òkúta lọ́dọ̀ àwọn àbúrò wọn màá ṣe
a dẹ̀ náwó láti pé ó ti tó 8 years sínsìn tó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbà tó yẹ pé kò ìṣòwò àwọn ọmọ mi tó jẹ́ tòtòrí àwọn ọmọ orogún mi ni àwọn first born second born third born àwọn ọmọ tèmi dẹ̀ ṣì wà ní school àmọ́ kéèké ni wọ́n ṣì wẹ́ bẹ̀t èmi ti jáde bẹ̀t kálukú náà ṣì ń ṣọ́ọ̀bù náà ni kò tí ì sí much kódà gan yìí tá a tiẹ̀ wá gbé wọn lọ yìí gan fún oní 200,000 yìí ìkan náà àwọn ọmọ mi nígbà tí òun náà manage ó lọ ta fóònù mi kó ṣàlè bá a jọra wọn. owó lè jọra wọn tó fi ta fóònù yẹn tó fi fún mi tó fi ta fi sanwó. èyí tá a ṣe fún wọn tó ní 200,000 so yìí. ìta wá ṣe fún wọn yìí oní 200,000 yìí wọ́n ní kò wà permanent wọ́n ní fún ọgbà díẹ̀ ni kódà dókítà yẹn gan tẹ̀rù pé a máa rí owó láti pé ká ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà pé torí ó tẹ̀ tí ń bèrè èjì wọn pé wẹ́n pé òun sọ tòun o pé bóun ṣe fi wálẹ̀ kò gbọdọ̀ pẹ́ jù even láti ibi ijọ́ mẹ́ta ń sìn náà ti ń sọ pé abẹ́ ti kan àwọn báwọn ò mọ bó ṣe ṣe wọ́n mọ́. so wọ́n gbọ́dọ̀ ṣe kánmọ́kánmọ́ ni. wọ́n gbọ́dọ̀ ṣe ìgbà tó dẹ̀ wá di pé mi mọ bí tá a lè yà sí òun náà la fi ní ká wá bá àwọn ọmọ nàìjíríà kán jọ kán ṣàánú wa. tí mílíọ̀nù kan náírà tó bá bọ́ sílẹ̀ lónìí gbà báyìí ṣé wọ́n ó ṣe. tó bá bọ́ sílẹ̀ lọ́sàn-án yìí kílẹ̀ tó ṣùn wá ṣe. owó ló ń dá yín ló báyìí. dókítà yẹn sọ fún wa ó ní ṣùgbọ́n ó ní tá a bá ti lè rí owó yẹn ó ní kò sọ́nà àbáyọ. àwọn ẹbí bàbá ń kọ́ṣẹ́ tiẹ̀ kàn sí wọn. mo àbúrò wọn lábẹ́òkúta mo kàn sí wọn àbúrò wọn torí èmi àtàbọ̀ lẹ́yìn ọlọ́run èmi àtàwọn àbúrò yẹn náà ni. wọ́n dúró dáadáa. tí ọmọ bá tún rí wọ́n dúró dáadáa so ìkan nínú àwọn ọmọ wọn tó tẹ̀ tún jẹ́ pé yẹn tún try ó wà lára àwọn tó ṣaláìsí yẹn ìyẹn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ so ó wà lára wọn. ṣé àwọn tí wọ́n bá ṣùgbọ́n àbá lè ní. àwọn wà bẹ́ẹ̀ àwọn ti tọ̀dọ̀ mi náà ìwọ̀n bá tọ́ nígbà tí ò tí ì sí iṣẹ́ tí ò sí nǹkan kan so àwọn náà ṣì ń strong ni wọ́n ní gbogbo ìgbà tí tàkọ́kọ́ yẹn ṣẹlẹ̀ àwọn ọmọ wọn wà ní school ní àwọn ọmọ ti tọ̀dọ̀ mi but àwọn náà dẹ̀ strong ni. so bó ṣe wá rí ìkìlẹ̀ fẹ́ fún bàbá bó ṣe wá rí a fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kan ṣàánú wa bàbá yìí kó má kú báyìí torí dókítà ti sọ wípé kò sí tó kàn wọ́n mọ́ láì jẹ́ pé wọ́n rí owó pé bọ́n dẹ̀ ṣe wà yìí pé kò tiẹ̀ lè pẹ́ rárá ìdílé abájọ ni tá a ṣe pé àwọn ọmọ nàìjíríà kan help kan gbà wá kan ṣàánú fún wa. ẹ kú ìtọ́jú màmá. Yes. a rí i pé ibi tẹ́ ń gbé yìí new site náà ni. bẹ́ẹ̀ni ó dáa àti ìparí ilé òun ni. yàtọ̀ sí àárẹ̀ bàbá jíjẹ mímu ń kọ́ látilẹ̀. à ń struggle náà ni àtijọ́ àti mu à ń struggle náà ni. iṣẹ́ wo lẹ́yìn ṣe. mò ń ta nǹkan ká ṣe nǹkan pẹ́pẹ́pẹ́. iṣẹ́ òṣìṣẹ́ bàbá láàárọ̀ ọjọ́. mẹkáníìkì ni wọ́n. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mẹkáníìkì ni pẹ̀tùkù gbogbo ẹ̀ náà. mẹkáníìkì náà lọ ti dọ́gbọ́n ilé yìí nígbà náà lọ́hùn. ibẹ̀ náà ni síbẹ̀sẹ̀ lẹ̀kùn ní yàrá méjì náà la. lẹ́tí ẹ̀ ṣe. náà ni pé even tá a bá dé ẹ̀kúlẹ̀ ọ̀dọ̀ wa gan kíní la fi gba net ibi nìkan ni. kì í ṣàtẹ̀ ríbi fúdẹ́ ríbi wọ̀ sí. ẹ ti ẹ wá mú sádùúgbò èso tọ́dún mélòó báyìí. tá a ti mú fùdádùúgbò yẹn sìn á ti tọ́dún 6. àkọ́kọ́ rẹ̀ǹtì ilé wàhálà yẹn kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà wàhálà yẹn ti wà báyìí náà. ó ti bẹ̀rẹ̀ tí ò bá tẹ̀ tọ́dún 8 wọ́tàwọ́tà nígbà tá àti ìrówó parí ibi àkọ́kọ́ rẹ̀ǹtì ilé nígbà tó owó ilé ìgboro pọ̀ jù rẹ̀ǹtì ilé sí ibi tó ti pé àṣẹ̀ṣẹ̀ wá owó ti pọ̀ jù àṣẹ̀wá ṣàwá nǹkan bò ìfòkàn ìgbà tá a fi kó débì ilẹ̀ ẹlẹ̀ báyìí ilẹ̀ ẹlẹ̀ báyìí tá àti ìwọ kọ́lọ́n tó ṣẹ̀ máa ṣe díẹ̀díẹ̀. tó gbòòrò wọn ìyáálé rẹ. yín kọ́. àwọn ti kọ̀ wọ́n mi ò bá wọn àwọn ti lọ tipẹ́ mi ò bá wọn wọn níyàwó mi ì bá nígbà tẹ́ fẹ́ wọn. wọn tipẹ́tipẹ́ mi ì bá wọn wọ́n ti lọ síbòmí kí n tó fẹ́ wọn so mi. ẹ̀dẹ̀ ìgbà tẹ́ fẹ́ wọn ó dáadáa bá wà dáadáa gbogbo ara pé. ìgbà tẹ́mi náà fẹ́ wọn náà mi tí ì máa rí bá wọn dẹ̀ wọ́n nǹkan kò ṣe wọ́n ọdún 9 tó ti bẹ̀rẹ̀ náà rí àìsàn owó náà ni ká ní pé owó wà. a ti gbà tó bí tipẹ́tipẹ́. a ti ṣe operation yẹn tipẹ́ bẹ́ẹ̀ bóyá lọ kán lo native kán lo ilé kán lo tọ̀. mọ̀ native ò mú rárá. kò mú ó tiẹ̀ dákun ni bó ṣe wà yẹn ń sọ orí oko ibi tó ti ń tọ̀ rẹ̀ so àyàfi tí wọ́n bá ṣe operation yẹn wọ́n dẹ̀ ti sọ wípé kò gbọdọ̀ pẹ́ jù ìdí tá a fi pọ̀ ọmọ nàìjíríà ní akẹ́kọ̀ọ́ kan ṣàánú. ṣùgbọ́n mílíọ̀nù kan náírà wọn ni ló máa kájú ẹ̀ tán kò sí gbọ́ngbọ́n lọ lóyìnbó kò sí gbé wọn fún lọ́bí kankan. kódà eré àwọn àbí iná ti máa ṣe. ti rí ọ̀pọ̀lọpọ̀ ìyá àbí ìyàwó
kí ló tọrọ bá délé báyìí ká sá lọ kí ló mẹ́yìn dúró. èmi wò pé mi ò lè sá lọ ńgbà yáwọn náà ló lù ẹ̀ bímọ fún mi ì lè sá lọ lóòótọ́ àgbàlagbà ni wọ́n jù mí lọ dáadáa wọ́n ti married ìyàwó wọn ti lọ kémi náà kì í tó fẹ́ mi tí n bá ṣàníru wọn ní bàbá ńkọ́ ṣé màá wà ní bàbá mi kọ́ wọ́n dẹ̀ gbìyànjú wọ́n try fún mi dáadáa so ọkọ dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ ni láti ilẹ̀ wá so ìṣòro òdẹ lè wá dé báyìí ọdún kẹjọ tí mo ti ń bá wọn kópa lélẹ̀ ìṣòro lè wá dé báyìí kó lù ẹ̀dẹ̀ wá sá lọ so ọlọ́run ò fẹ́. ọmọ olúwo lẹ́yìn màmá. ọmọ Èkìtì ni Èkìtì bó. eré Ìkọ̀lé Èkìtì. ẹni tó ní pé òun lọ síbítù tó fẹ́ gbé iná ẹ ṣáà ti lálàáfíà ni àlàáfíà náà owó yẹn kọ́ àbí àlàáfíà náà fẹ́ kì í ṣe owó yẹn kọ́ ló má tà. bá a bá lẹ́ni kẹ́ tó wá ní òkè hospital yìí ẹ máa gbé wọn wá a máa ṣe. bẹ́ẹ̀ ni àlàáfíà kò pọ́n dandan ibẹ̀ yẹn wọ́n lè débẹ̀ gan kó má tó bẹ́ẹ̀. kò pọ́n dandan owó yẹn kọ́ bí kò ṣe kí bàbá yìí máa kú kó lálàáfíà ó jèrè àwọn ọmọ ẹ̀. tó ọ̀nà ni ẹ ti gbé yẹn gbé yẹn wọn Màmá ṣe yìí mọ àká yẹn àwọn àpàlà lẹ́mọ́ bí fóònù nọ́mbà wọn lè pè yín sí fóònù nọ́mbà ò bá jẹ́ tí nọ́mbà tán lè pè sí pè tí. 070 30 85 59 59. ẹ pè lẹ́ẹ̀kan sí. 070 30 85 59 59. tó ọ̀nà ni ẹ ti gbé yẹn wo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Ẹ̀gbá Ọmọlúṣàbí agbègbè àkàlà èèyàn yín kan rèé o ọmọ yín kan rèé o bàbá yín kan rèé o ọ̀pọ̀ yín kan rèé o ẹ̀yin mùsùlùmí àgbáyé èèyàn yín kan rèé o ẹ̀yin kírísítẹ́nì gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí á dìde ìrànlọ́wọ́ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ o nǹkan bẹ́ẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn àbúrò nítọ́sí kò ní kàn wá o bàbá tí wọ́n dẹ̀ ní àìsàn náà kọ́ lọ́ máa ṣàbà fún ní àlàáfíà tó péye bàbá ẹni sunkúnmọ́ o ẹni sunkúnmọ́ o pẹ̀lú ògo Ọlọ́run ọmọ Nàìjíríà ti gbọ́ àdé nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run máa dá sí tó kò ní jù báyìí láti ẹ̀rọ ṣàn lọ fún àwọn Yorùbá o Adéròmú Kazeem ní orúkọ tèmi o ẹ̀ṣin tí ẹ̀ ń wà ẹ̀ṣin tí ẹ̀ ń tẹ́tí sí wa ó dàbọ̀. ayé tèmi ò fẹ́ ṣe kékeré fún mi Alore TV ní kẹ́mẹ́rà ẹ wo wọn máa ṣáàrí gbogbo nǹkan tó bá ń ṣe báyìí ó máa ń mọ kedere wọn kí bá wọn hìrà tí ò lọ́mọ ní Alore.